Olúwaṣẹ́gun Ìṣọ̀lá. Orúkọ mi ni Kújẹ́yìn Àṣìmọ́ ìkàlùkù mọ́ sí àforítì lójú. Iṣẹ́ orin bàtà, iṣẹ́ àjogún ni, iṣẹ́ bàbá mi ni. Orin ilé bàbá, orin ìṣẹ̀ṣe náà lè bàbá mi máa ń kọ. Abẹ́rẹ́ ní ti ọtí ń ṣe wẹ́wẹ́ ìyá àfa sọ dẹgbẹ́ gangan ní ọdún karùn-ún. Àti kó lè ọba nígbẹ́ ká ti lọ oríṣiríṣi ìlú. Par exemple alẹ́wìdá kan la ṣe bàtà fún ọ ònà náà ló pín in lọ sún. Àti lọ káàkiri àti lọ Kétu àti lọ Ìsàbà àti lọ ìlú lóríṣiríṣi tí náà pé mẹ́rin márùn-ún ẹ̀. Àtìgbà ti bẹ̀rẹ̀ ẹ ti rí ìjọwọ́ ẹlẹ́mọ̀ye gbà yẹ ti rí mọ̀ pé kíní yìí bàbá ṣe kíní yìí ká bá tẹ̀ra mọ́ kíní ká bá tẹ̀síwájú lágbára Ọlọ́run Ọlọ́run fàmí sí. Ibẹ̀ máa ń pè wá yà máa ń lọ jù kò síbi náà kí pè wá síná kódà torí ìgbà tí jẹ́ bàtà yà ń kọ yé ni ẹ ti mọ̀ pé ìhun ìṣẹ̀ṣe náà ni àwọn oníṣẹ̀ṣe náà ń pè wá àwọn eléégún pè wá àwọn bóyá wọn fẹ́ ṣẹ̀ṣẹ̀ líbi kan ń pè wá a sì ń lọ ibi òkú à ń lọ ibi gbéyàwó à ń lọ ibi kọmọ kò sí yà kọ́ lọ gbogbo ẹ̀ náà la máa ń lọ. Ẹgbẹ́ wa lè bàtà amúlùdùn àti bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ní láti 19 décembre 2021 láti bẹ̀rẹ̀ ndé ọdún márùn lọ́lọ́pọ̀ wẹ̀yì láti kó jáde kọ́tí ń bá a bọ̀ wẹ́wẹ́wẹ́ títí fún dóni. Bàbá ẹgbẹ́ wa ni wọ́n ti jáde lọ́yẹ̀ Ọlọ́run kó bá wa fún ọrùn kẹwọn àwọn lè ń ṣe ṣíṣe ní ilé ọ̀nà wọn látẹ̀lé wọn jáde. Ìjọ náà là á kọ́kọ́ jáde ìjọ náà yọ̀wọ̀n ònìyàn rí ni wọ́n gba ní mẹ̀rẹ́ wa káṣẹ́ ìpè wa wọ́n ṣe ìpè wa lọ́ọ̀dẹ hàn àṣọrí lọ́ọ̀dẹ àlọ́ ibi vet ìlú owó nana ìbàtà bó bá fẹ́ pé bá fẹ́ tó òfin kó pé ìlú náà gbọ́dọ̀ tó márùn ìyá ìlú wọ ibẹ̀ akọgbé wọ ẹkì wọ omele báàkì wọ omele front wọ gbogbo ẹ ló ní erúkọ ìṣọ kálukú ní ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Dúdú ìlú náà yàtọ̀tọ̀ fúnra wọn bí a bá fẹ́ lùlù ìṣẹ́gò mẹ́ta tẹ́ lòwù mẹ́ta lílu ìṣẹ́gò má bá fẹ́ lu ìlú ìbàtà kókó pé a gbọ́dọ̀ pé márùn ìlú ìṣẹ́gò ẹ̀rì ìyá ìlú kárakọ̀gbé kẹrọ̀mẹlẹ̀ ọjọ́ mẹ́ta. Àtìgbà ti bẹ̀rẹ̀ ẹ ti rí ìjọwọ́ ẹlẹ́mọ̀ye gbà yẹ ti rí mọ̀ pé kíní yìí bàbá ṣe kíní yìí ká bá tẹ̀ra mọ́ kíní ká bá tẹ̀síwájú lágbára Ọlọ́run Ọlọ́run fàmí sí. Ibẹ̀ máa ń pè wá yà máa ń lọ jù kò síbi náà kí pè wá síná kódà torí ìgbà tí jẹ́ bàtà yà ń kọ yé ni ẹ ti mọ̀ pé ìhun ìṣẹ̀ṣe náà ni àwọn oníṣẹ̀ṣe náà ń pè wá àwọn eléégún pè wá àwọn bóyá wọn fẹ́ ṣẹ̀ṣẹ̀ líbi kan ń pè wá a sì ń lọ ibi òkú à ń lọ ibi gbéyàwó à ń lọ ibi kọmọ kò sí yà kọ́ lọ gbogbo ẹ̀ náà la máa ń lọ. Akọ ní rékọ́dù kan pàtó rékọ́dù kan yóò ṣe iléeṣẹ́ rádíò Àjáwélé lọ ti ṣe rékọ́dù kẹsàn án ṣẹ̀ṣẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba nígbè wọ́n lù ọ̀pọ̀lọpọ̀ náà ló gba tíya ṣé ẹ mọ̀ pé gbogbo nìyẹn kò lè fẹ́ tó nìyẹn àwọn kan náà àfọ̀lẹ́ ọmọdé wọn ìwọ́ dáadáa wọn ń ṣe dáa wọn gba tíya wọn bẹ́ẹ̀ náà látọ̀rọ̀ wọn yìí kọfẹ́ yìí ọmọlágbára Ọlọ́run àwọn akásọ̀ débi ẹ̀hún lọ́la ń gbọ́. Iṣẹ́ ìlú yẹn àti ṣọ́ọ̀ṣì lè abá mi ti ń lò ní ti ń yọ ọ́ lẹ́nu lọ́tì ṣọ́ọ̀ṣì lọ́tì ṣe kínní títí fúwọ́dì bíi ẹ̀ẹ́dẹ́ yìí Ọlọ́run kó bá ní fún àrùn kẹ́ bàbá ìwà kẹ́ ọ̀nà mojogo ìlú lọ́dọ̀ ìyá ògbó ni mi nǹkan àti fúnlẹ̀ ṣàṣọ̀bùrà orúkọ wọn lè Kújẹ́yìn Emil. Ìbéèrè yìí yẹ ìbéèrè ó dá alẹ́ ìbéèrè àmọ́ bí n kò bá ní sí nítògbó ni wọn náà ká náà ti jogún ẹ̀ à ń lu bàtà yìí kan lùlù ní ṣọ́ọ̀ṣì kan lùlù ní fọ̀nfà
nko ṣiṣẹ́ lé côté ti gangan bí ó dé nko maîtriser ti gangan nẹ̀. Ìlú ìṣẹ̀ṣe kò lè dàpọ̀ mọ́ ti ṣọ́ọ̀ṣì iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú ń ṣe ọlíṣẹ̀ṣe ọlígbàgbọ́ ó ti yàtọ̀ tọ̀húnra ẹ̀wọ̀n. Ìlú ìbílẹ̀ ìlú ìbàtà a kò lè kó lu ìbílẹ̀ nìkan lẹ́nu àṣẹ ìlú ìṣọ́ọ̀ṣì àìṣe iyì ìmọ̀ràn nẹ̀ kálukú lọ níṣẹ́ yìí kálukú ń ṣe. láwọn ó ti wọlé ajú fún yìí náà tọrọ ni for example ní ọ̀gá ìwà bàbá ìwà Ayélára ní Nàìjíríà ọ̀gá kan ní ẹ̀wọ̀ so iṣẹ́ ìyẹn ṣe náà ni kò sí bí yẹn kó mọ̀ wọ́n ti ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n ti mọ̀ wọn káàkiri àwa náà fúru ọláyẹ̀ tọrọ fún wọn kan rí àwa náà gbogbo ọlọ́wọ́ yẹn pátápátá kò sóní kankan kó lè pè ní ẹ bá pè ní à ń lọ àwọn ń pè ní à ń lọ náà ní gbogbo ọlọ́wọ́ yẹn ló ti pè wá sẹ́yìn eléégún ti pè ní Olúṣẹ́gun olóṣèlú gbogbo wọn ní pè ní àwa náà ibi bá ti pè wá sílẹ̀ wà ń lọ bàbá ti gbọ́ra ẹ̀ wáyé àwa lọ ẹ̀bẹ̀ kan lọ ṣàrí fún pọ̀ ọwọ́ yìí kò sí pé ọba ayọ̀ yẹ kọ́wọ́ ni òní ọ̀tọ̀ lè kun ni torí pé àwọn ṣàdúrà nẹgbẹ́ pé kọ́mọ lé sílé àǹgbò akọ̀gbàdúrà ká máa dín òní ọ̀tọ̀ lè kun ni. Gbogbo àwọn yẹn ń wò wá lọ́sìkò yìí pé ìrànlọ́wọ́ wọn là nídìí torí fún ti ìwé ìgbèlú wọn kò ì pé nọ́nà ìwà ọ̀pọ̀ ní ṣàkìtìyàn mẹ́ a kò lè sọ̀kọ́lì gbogbo ẹ̀ ti pé lọ fún gbogbo àwàyé ọwọ́ lìbì lọ́tì lọ ìrànlọ́wọ́ àwọn ará ìlú wọn yẹn ń wò wá wọ̀nyí ó là ń tọrọ ìrànwọ́ yìí ní kíkọ́ bí wọn bá ti pé wà àjọ tó láàrin rẹ wà bí wọn bá ti dé ìlú Ọ̀bánigbe ìṣọmọ ìkéré lè rí o iṣẹ́ àgbà ní rí òun báyìí náà ń lọ ẹ̀dọ̀ àforítì ìntàkìrìdì kò pé méjì ló bá ní gbé ìwọ̀n rí mi bójú wọn fẹ́ pè mí ní numéro MTN 01 66 69 09 84 ló bá jí sẹ́tìsì náà fẹ́ pé 01 44 66 29 16 numéro àforítì òun náà. oníkẹ́gbẹ́ kì í mọ̀ lù wọ́n dé bàtà òkú bíyàwó àkọlé Bàtà Amúlùdùn ni àdúyà máa ń ṣe ìjáyà máa ń ṣàdún náà lé ọgbọ̀n lẹ́kàn oṣù kejìlá àdúyẹ àbálò jalẹ̀ la máa ń ṣe táyà náìtì aago 12 òru pẹ́pẹ́pẹ́ la máa ń bẹ̀rẹ̀ lé ìlú Ọ̀bánigbe fún dìtì lìbì èrò máa ń yapa ìyá ṣe kọjá yìí pléètì tí ìdá aago 7 àárọ̀ pẹ̀ bẹ̀rẹ̀ lẹ́tọ̀ aago 12 ọmọ mi ní fún gbogbo ọmọ ẹgbẹ́ li pé iṣẹ́ yẹn ń ṣe náà ìfẹ́ ọtí dùnú li kí o mọ̀ ṣe torí ibi àná ọpẹ́ iṣẹ́ ihun ìṣẹ̀ṣe sí ni àdúrà mi li pé ìṣẹ̀ṣe náà kó gbé oníkankan wa ẹ̀bẹ̀ à ń bẹ gbogbo àwọn olówó wọn ní Benin complain sí pàtàkì ní ìjọba ìbílẹ̀ ìbí ọwọ́ li pé ìrànlọ́wọ́ wọn là nídìí láti lè de ibi ọ̀yẹ̀ fúnkẹ́dé nánà ẹgbẹ́ náà
ọlọ́run sì fún wọn ṣe ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti lè rántí ìní láti lè ràn wá lọ́wọ́. Orúkọ mi lè kó jẹ́yà sí mọ́ ìkálukú mọ́ sí àforítì lójú. Bàtà ló gbé wá sáyé ìgbàgbà wọ́n forí balẹ̀ o. Bàtà ló gbé wá wọ́n wọ̀lú òye ìgbàgbà. Àpèrè wà dé ẹgbẹ́ òní. Bàtà jáde o. Àpèrè wà dé òye ẹgbẹ́ òní. Bàtà jáde o. Àpèrè wà dé ẹgbẹ́ òní. Bàtà jáde o. Àpèrè wà dé òye ẹgbẹ́ òní. Bàtà jáde o. Lórí pé ọmọ ẹgbẹ́ wà ní ìṣẹ̀lẹ̀ àwọn akọrin pé Ìbàdàn ni. Ọmọ ẹgbẹ́ wà ní ìṣẹ̀lẹ̀ àwọn akọrin pé Ìbàdàn ni. Àpèrè wà dé òye ẹgbẹ́ òní. Bàtà jáde o. Orí pé mọ́làmọ́là lobìnrin mi dẹ̀rù bàbá. wọ́n ń tọrọ náà kò ju pé ibi ewu ni fún ká gbé lọ ni pé fún ká débi gíga ṣèbí àwọn ọlọ́run ṣáà ń lọ ìlú òyìnbó ọlọ́run ṣì ń lọ ìlú oríṣiríṣi wọ́n wà náà ń gbóná wọ́n ká gbọ́ ní ìlú òyìnbó wọ́n ká tẹ mọ̀ ní kárí ayé wọ́n ká mọ̀ ní wọ́n ká sì mọ̀ ní lọ́sán ká mọ̀ fowó iyì ká mọ̀ fún kẹ́ni fáwọn náà ká di ọlọ́lá ká dolo lànà náà wọ́n ká fọ́ lè yà ọmọdé wọn ti ṣe kíní ètí títí ká fún lálùyọ wọ́n wà náà ń gbóná. Orúkọ mi ni Olúwaṣẹ́gun Ìṣọ̀lá láti ìlú Ọbánigbéfúdìtì. Nọ́mbà yìí wọ́n lè pèsè mọ̀ ní MTN kásìtọ̀ ní Cetis MTN náà lè 97 72 49 50 Cetis náà lè 49 72 04 51. Ó wà kó gara jù àmọ́ ó dépend ibi yẹn bá fẹ́ pè ní sí ó dépend ìwé yẹn bá ń ṣe lébẹ̀ kwa. Tó bá ní jálọ́wọ́ àti ìbàdàn ẹ má bínú fi hàn fóbìnrin tó ti ń pa ìbí àbí náà má jọ nígbà ẹ̀ wọ́n kọ́ sí. Wọ́n ní kí ní ṣe tóbìnrin ìgbà òkú lẹ́yìn láti gbogbo ẹgbẹ́ èṣù máa tẹ̀lé wa èṣù máa tẹ̀lé wa orí pé àwa ṣe bá ń gbó. Sunna TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.